àlàáfíà o. Alára tí ò pé ẹgbàrá pípé. Aláìsàn ẹ dìde gbé àkéte. Ìpàdé lórí òkùnkùn àti ìmọ̀. Ọlọ́run fi ìran ńlá hàn mí nì. Ó tú àṣírí òkùnkùn fún mi. Ó wá sọ pé kí n bá àwọn ènìyàn gbàdúrà. Pé lẹ́yìn tí mo bá sọ̀rọ̀ nípa òkùnkùn àti ìmọ́lẹ̀ tán, kí wọ́n gbàdúrà fún àwọn èèyàn kí wọ́n lè bọ́ nínú ìgbèkùn òkùnkùn wọn. Ìmọ́lẹ̀ dé kí gbogbo òkùnkùn kó tẹríba o. Tí ò fẹ́ ire fún aládùúgbò, tí ò fẹ́ ire fún ìlú, tí ò fẹ́ ire fún ọ̀rẹ́, tí ò fẹ́ ire fún ènìyàn, ẹnikẹ́ni tó bá ní ìmọ̀ kan tàbí agbára kan, ò bá jẹ́ pásítọ̀, ò bá jẹ́ àfà, ò bá jẹ́ ènìyàn lásán, ohun tó wù kó jẹ́, ẹnikẹ́ni tó bá ní ìmọ̀ kan, ò bá jẹ́ ọba, ìjòyè, babaláwo, whoever tó jẹ́, ẹnikẹ́ni tó bá dá ìmọ̀ kan ní, tó bá ti fi ṣe iṣẹ́ ibi, òun ni wọ́n ń pè ní òkùnkùn. Ìmọ́lẹ̀ dé gbogbo ẹ̀dá tí ń bẹ nínú òkùnkùn ẹ wá. Gbogbo onímọ̀ babaláwo ni àfáà ni pásítọ̀ ni tó bá ti mú ohun ìkọ̀kọ̀ mọ́ tàbí tó ń lo ọ̀rọ̀ Ọlọ́run tàbí ìfòròyàn tó ń lò ní ọ̀nà òdì láti ṣe iṣẹ́ bí òkùnkùn ni. Ẹ ronú ẹ pa ìwádà. Orí ìjọba ọ̀run kù síbẹ̀ dẹ̀. Ìwọ tó burú jàjẹ́ lọ ń gbà mí. Ìwọ ìjọ burú ju oṣó lọ gbèsù lọ ju babaláwo lọ. Pásítọ̀ mi burú ju babaláwo lọ. Pásítọ̀ tí ó gégùn fún yẹn torí ìdá mẹ́wàá. Pásítọ̀ tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá ṣẹ̀ báyìí kò ní lè sọ fún kó pè yín kó sọ òótọ́ fún pé arákùnrin níta ẹsẹ̀ ó dùn mí ọmọ Ọlọ́run ni wa gbọ́dọ̀ wà ní àlàáfíà. Sáàmù ni ọlọ́mọ kẹ̀kún ni ọlọ́mọ gé eléṣù ní babaláwo sàn jùlọ. Àwọn pásítọ̀ ń gbé ní wọ́n ń dalí ayé rú because ọ̀pọ̀lọpọ̀ wọn torí wọ́n mọ ọ̀rọ̀ Ọlọ́run nítorí wọ́n máa gbára Ọlọ́run wọ́n fi ń lé ìfẹ́ tara wọn ni wọ́n fi ń dojú ìjà kọ òdodo ni wọ́n fi ń dojú ìjà kọ àwọn ọmọ ni. Ẹni tí ò bá ti ní ìfẹ́ ń gbénú òkùnkùn ń gbénú ikú ọ̀rọ̀ bá ti tún ọṣẹ ìdí àwọn tí wọ́n lé babaláwo ní kọ́kọ́ wàásù fún wọn yóò ní ẹ̀san wọn ni yóò sì gbéṣẹ́ lé wọn lọ́wọ́. Àwọn tí wọ́n lé aláàfáà nítorí owó tí wọ́n gbà yẹn wọn ò ní kọ́kọ́ bá wọn sòótọ́ ọ̀rọ̀ wọn ò ṣiṣẹ́ torí owó làwọn fẹ́ gbà. Àwọn ẹni bí ọ̀tá Ọlọ́run fẹ́ kí wọ́n fi ìmọ̀ tí wọ́n ní kó fi yí ayé èèyàn padà ní. Àtàwọn pásítọ̀ yẹn náà àfi kán gbowó àfi kán kọ́ ṣọ́ọ̀ṣì àfi kán gbalẹ̀ àfi kán ralẹ̀ àfi kán wọn à ní pinnu pé kí òtítọ́ tiẹ̀ yí ayé èèyàn padà gbogbo ayé ẹ̀ lè ṣẹ́. Àkókò rèé fún ọ láti yí padà. Mo fẹ́ gbàdúrà fún wa ṣùgbọ́n èmi fẹ́ kẹ́ ẹ mọ̀ títọ́ kẹ́ ẹ wá yí padà. Ìgbà yẹn lágbára Ọlọ́run tó dọ́dọ̀ yín. Ó kà á tán báyìí mo pé. Jesus is the way, is the light, is the truth, is our life, is everything you've been looking for. Why are you looking? Ọlọ́run mo gbé ń ga torí ẹ̀yin ni Ọlọ́run. Mo dúpẹ́ torí alágbára ni yín. Èyí ni ẹ̀rí fún àwa pé ẹ̀yin wà nítorí ẹ̀ràn ọ̀rọ̀ yín wá. Èyí jẹ́ ẹ̀rí fún wa pé ẹ̀yin wà nítorí agbára yín wà síbẹ̀. Òdodo yín sì ń jọba. Ètò yín Jésù Kristi ó sì la ayé já. Ọ̀gá ògo bàbá mi ní orúkọ Jésù Kristi mo gbàdúrà fún àwọn èèyàn wọ̀nyí àti gbogbo ẹ̀dá tí ó máa gbọ́ prógáàmù yìí lórúkọ Jésù Kristi lórí Facebook ní YouTube ní lórí Zoom ní lórúkọ Jésù. Ọlọ́run tan ìmọ́lẹ̀ sí ayé wọn gbogbo bí tí òkùnkùn ti ráyè nínú ìṣẹ̀dá wọn nínú ìwà wọn nínú ìṣe wọn nínú ìrìn àjò wọn nínú èrò ọkàn wọn gbogbo bí tí ìjọba òkùnkùn ti gbilẹ̀ lórúkọ Jésù ìmọ́lẹ̀ kò sí nídìí ní orúkọ Jésù. Ọlọ́run ṣèdájọ́ òkùnkùn náà gbogbo òkùnkùn. Bíbélì pé igi náà kọ́ta àti yọnu náà tí ò jóná mọ́ tó ń ṣe èfìnì ègbé ni fún Sátánì. Bíbélì wípé kíyèsí èké ni àti bàbá èké. Mo sọ iṣẹ́ ọ̀tá di asán láyé ẹ lónìí lórúkọ Jésù kò di asán láti ọ̀run kí ìmọ̀ lórúkọ Jésù kí ọ̀nà rẹ̀ là pálásẹ kó rí àánú gbà. Ogun ayé ẹ ṣẹ́ lónìí àlàáfíà fún ọ ẹ ò yan Ọlọ́run ògo ni fún ọ Jésù Olúwa wa. Ọlọ́run mà dára nínú àánú rẹ o. Mo rí ìnira nínú ayé ẹnìkan pé Ọlọ́run sọ di ìtura. Mo wá rí fọ́ọ̀nù yẹn ní orí ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní fẹ́ kára má bàa ní ọmọ.
bẹ́ẹ̀ ni mo rí ìmísí ìyè tó wá sínú ayé àwọn kan lónìí. Òye òtítọ́ ó yí ọ, òye ọkàn rẹ yóò mọ́lẹ̀, kíyèsí ìwọ fúnra rẹ ó sì rí ìyípadà nínú ayé ẹ. Bẹ́ẹ̀ ni mo rí áńgẹ́lì Ọlọ́run tó ń wẹ àwọn ọmọ kan, ó sì ń wẹ àwọn ẹ̀dá kan. Ọlọ́run wá láti wá tún ọ ṣe lónìí. Ọlọ́run mà tóbi. Mo rí àwọn èèyàn tí wọ́n ń já ìdè irin tó fi dè wọ́n, mo dẹ̀ rí ogun Ọlọ́run níbẹ̀ tó sì ń já ìdè yẹn. Ọlọ́run mà dá ọ nídè nínú àìsàn rẹ̀, ó dá ọ nídè nínú òkùnkùn rẹ̀, nínú ìpọ́njú rẹ̀. Gbọ́, mo gbọ́ Ọlọ́run pé ègún ayébáyé ó dópin lórí ẹ lónìí. Torí Ọlọ́run. Ẹ̀dá tí ń bẹ nínú òkùnkùn ẹ wá rìn mọ́lẹ̀ o. Ìmọ́lẹ̀ dé. Ẹ wá rìn mọ́lẹ̀ o. Ìmọ́lẹ̀ dé. Ẹ wá rìn mọ́lẹ̀ o. Gbogbo ọkùnrin